ajé ògùn gbọ́ pressure ti wà o ní ilẹ̀ Yorùbá tá wà yìí ògùn aláyé gbọ́ pressure ti wà àwọn kan ti ya wèrè sílẹ̀ Yorùbá báyìí wọ́n ti sẹ́wọ̀n gidi gan tó yẹ wípé ò fọ́ ní rárá wọ́n kó gáìdì báyìí wọ́n á fojú anybody nínú show yìí àwọn sọ̀rọ̀ bàbá Yinka Ayefele o ó dira o ikú pa ṣé ẹ ní ìwọ ó kó gíláàsì sọ́wọ́ anybody ọba àṣà ẹni wúkì ọ̀pá bàbá Yinka Ayefele mo bọ̀ abá yín olórí kan nìyí náà ni ṣùgbọ́n ṣóòṣì mo kọ́ fẹ́ mú wáyìí mo fẹ́ kẹ́ mú point inú show yẹn wọ̀ mí lákínyẹmí ara gan fídíò yẹn wọ̀ mí lákínyẹmí ọmọ Yorùbá ìwà wèrè tó ń jà sẹ́sìn ó jẹ́ súnmọ́ bí tó ráyè ẹ̀ máa ta tó bá wo fídíò yìí ẹ bá mi share fídíò yìí o wípé ilẹ̀ Yorùbá ìhà yìí na ilẹ̀ Yorùbá ni wọ́n ń pè bíbí tá bá rí ọmọ Yorùbá kan tí ọpọlọ ẹ̀ bá ti melt a máa ránṣẹ́ sí Jumia a máa order ọpọlọ fún a máa sọ fún kó bá wa send ọpọlọ tó bá wá ṣe pé ó pẹ́ kó tó dé a lè lọ sí Ládìpọ̀ àwọn ọpọlọ tó kún bọ̀ fairly use ọpọlọ a lè rí UK use American use àbí Nigeria use a ṣáà máa fi ọpọlọ kan sí yín lórí tó máa jí ọpọlọ èèyàn yàtọ̀ sọ́pọlọ màálù àbí ọpọlọ ẹranko tẹ́ bá fi mọ̀ wípé ìhà yín na ilẹ̀ Yorùbá nígbà kẹ́ bá ilẹ̀ Yorùbá jẹ́ bàbá Yinka Ayefele mo ń bọ̀ wá bá yín o Commissioner of Police thank you sir mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ gidi gan Commissioner of Police of your state thank you sir ẹ wò pé kí ni mo ń thank wọn fún Governor Ṣèyí Mákindé thank you sir bet all eyes on you when I enter the party all eyes on me when the gbedu don enter body all eyes on you Governor Ṣèyí Mákindé bá mi share video yìí àṣírí kan tú tí mo lè rí Commissioner of Police pé wọ́n bínú ó dàbí Commissioner of Police kan fi àwọn àti bọ̀bọ̀ yẹn lẹ̀ ni Commissioner wọ́n lè lu bọ̀bọ̀ yẹn pa bẹ́ẹ̀ kọ́ mi wọ́n kọ́ fẹ́ lọ pé mo múra lájà báríkà ẹ àkọ́kọ́ gbọ́ ilé tó máa fọ́ nìna ká tó wá ṣe Commissioner of Police àti bàbá Yinka Ayefele fídíò Yinka Ayefele yẹn ṣẹ́yìn náà ti wò kí lẹ rí sí mo ti rí àwọn oníṣẹ̀ṣe tí wọ́n ti ń bínú ọdún faraya analysis tèmi kúkú máa yàtọ̀ máa analyze ẹ̀ nínú show yìí náà ni ẹ̀ka kọ́kọ́ gbọ́rọ̀ lẹ́nu àáfàá yìí náà màá dira o ikú pa ẹ́ sọ̀rọ̀ àáfàá. pé àyè tọ́lọ̀ ń dá wa sí nílẹ̀ Yorùbá wa ń bì ṣé Allah la kọ́kọ́ mọ̀ ni. ọmọ ọkọ Yorùbá nìyẹn. àbí Jésù la kọ́kọ́ mọ̀. o ṣe sọ̀rọ̀ sókè. kì í ṣàwọn tá a kọ́kọ́ mọ̀ nìyẹn àwọn bàbá wa John ta dẹ̀ ni wọ́n lẹ́sìn yẹn ta ni wọ́n gbà láàgbọ́ wọ́n gba Jésù gbọ́ wọ́n gba Kristẹni wọ́n gba Kristi gbọ́ wọ́n ti ń níwàáre nídìí ewé àtegbò tán jókòó tì wọ́n ti ń níwàáre nídìí ẹbọ rúrú tán rú wọ́n ti ń níwàáre nídìí ifá tí wọ́n ń bọ wọ́n ti ń níwàáre nídìí ògùn tí wọ́n ń bọ wọ́n ti ń níwàáre nídìí gbogbo nǹkan tẹ́yìn pèsè ẹbọ yẹn tó lè jásí fáwọn èèyàn kan ṣàdúrà fún wọn dọ̀la ládùúgbò àyè ìsàlẹ̀ ìgbọ̀ngbà lè rí wọn. nígbà tá ń bọ̀ láti bì kan ìwọ wà ní mọ́tò pẹ̀lú mi mo wá pàdé babaláwo kan lọ́nà mo wá gbé ìjọ ni tí mo sì fẹ́ bọrí babaláwo yẹn ló bá mi bọrí ṣé ẹsẹ̀ ní kí n borí ara mi ìyẹn ni màá tún wọ́n ná sí orí ara mi mọ̀ ní kí n máa sọ orí olórí ìrẹ́ ìpé mo gbé wúrẹ́ kalẹ̀ tí mo gbọ́ ṣe orí ara mi ni mo bọ́ ẹ fi tó kúlẹ̀ fọ́nà náà ẹ má dẹ̀ jẹ́ pẹ̀yìn àti kùránì àti báíbù bọ́lọ̀ ṣe sọ kalẹ̀ kọ́ la ṣe ń lò mọ́lé nìkẹ́dẹ́ sí bẹ́ẹ̀ náà ló ṣe wà nínú bí tọ́kọ sí bọ́ ṣe sọ kalẹ̀ ńgbà yẹn kọ́ àwọn kan ló tún tún kọ́ tọ́ dà kọ́ tọ́ bá ṣe mistake nǹkan. Dọ́ọ̀lì àmì dákàrí. Ibẹ̀ ni màá ti ṣàlàyé fún gbogbo wa wípé ẹjọ́ torí kan lọ́hùn àwọn àpáta wà ń bí gbogbo wa à ń ṣe wá sí gbogbo alẹ́nu wa tọrọ ẹ má jíjà ẹ̀sìn o. Ẹ̀yin òpó ní ẹ̀sùn mọ́ bí o. Nígbà míì àárẹ̀ ó mọ̀ ṣe pásítọ̀ tọ́lọ́ ó sì fi ìwòsàn rẹ̀ sílé ifá. Kábíyèsí Ọlọ́run. Ìgbà míì àárẹ̀ ó mọ̀ ṣàfà
tí ò bá délé ẹni tí ń wá gbígbá bùkátà rẹ̀ ò bí yá Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ kì í ṣe kó bẹ́sìn ẹ̀ jẹ́ o. wà á máa ní àmì làṣọ́ọ̀lì min zakarin ṣe kó láwọn babaláwo àwọn ṣẹ̀ṣẹ̀ náà tán wọ́dọ̀ wa táwọn fún wọn ní ọ̀tún tí fátásì kó gbogbo ẹ̀ tí ó sì bí yá bùkátà wọn. Ọlọ́run ní máa ń ṣe mùdábírù àárín yẹn tí ó da gbogbo ẹ̀rú papọ̀ tí wọ́n bá ti wá jókòó wípé ìjẹ̀sìn ló fẹ́ mọ́ jà ọkọ̀ lẹ́tà sí ibi tí ó pẹ́ láyé àtàlìkè ámọ́ nìyí. wà á ní àmì làṣọ́ọ̀lì min zakarin èyí tí mo sọ látara báyìí nìsín tó níṣẹ̀ṣe bá ń bẹ́ mi ṣé kò ní rí tiẹ̀ mú tí kìrìsìtẹ́nì bá mi ṣé kò ní rí tiẹ̀ mú ẹni tí ò ṣe kankan rárá sí kò ní rí tiẹ̀ mú torí pé ìjọmọ ènìyàn ni ò gbọdọ̀ bàjẹ́ látọ̀dọ̀ rẹ gbogbo wọn tó bá lọ sásá bẹ́ẹ̀sì tẹ́bì rẹ bá fi bàjẹ́ tí àárín àwọn olólùfẹ́ rẹ bá fi bàjẹ́ ò ní rojú eré ń jọ́ gbọdọ̀ kì í á mọ́. abájá yìí sì nínú ẹni tó sìn lásẹ̀ ni bàbá tèmi wà wọ́n bá ń wá ẹ̀gbọ́n tó fẹ́ gbé tí pàwọn òkàwọn yẹn lọ pààrẹ tí ò sẹ́ni tó fẹ́ gbé wọ́n yẹn lọ pé òun lábá wọn gbé wọ́n yẹn bá wọn gbé tó bá wọn gbé báwọn wọ́n níbi kan tí wọ́n fẹ́ táyà sí tó bá dọ̀rọ̀ lẹ̀ bàbá mi ò nílẹ̀ tó bá dọ̀rọ̀ wọn pínwó èlò olówó ọlọ́run kan fún àwọn ọmọ sánlẹ̀sán lé mi ni now tó gbogbo nǹkan tó bá lè bá mi máa ń pè sí ṣéjọ́ tó náà bá ti wọ́n ń gbé báyìí náà ṣé kò ní ṣàdúrà àtàwọn ọmọ lòní náà fi ń ṣe báyìí fáwọn ọmọ tó bí. mo sọ fẹ́yàn kan mo ní kò sí ọmọ tí dádì mi bí láyé tí ò ní déyàn reason ni wípé ó sin orí olórí ó dẹ̀ sìn ìlú kò wá sẹ́ni tí ó sìn ìlú àbí tí ó sọrí olórí tọ́lọ́wọ́ wà ara láre ló fi jẹ́ pé wà mọ́ ní àmì làṣọ́ọ̀lì Ọlọ́run lẹ́ni tó bá jẹ́ ní dáadáa nínú yín Kìrìsìtẹ́nì lè jẹ́ ní dáadáa oníṣẹ̀ṣe lè jẹ́ ní dáadáa mùsùlùmí lè jẹ́ ní dáadáa ó wá jẹ́ ní dáadáa nínú yín ó lè jọkùnrin ó lè jóbìnrin ó lè jẹ́ lẹ́sìn àbáláyé ó lè jẹ́ lẹ́sìn mùsùlùmí ó lè jẹ́ lẹ́sìn kìrìsìtẹ́nì ó lè jẹ́ ní tí ò lẹ́sìn rárá èyí tó bá wá jẹ́ ní dáadáa nínú yín. wàhùwà mọ́mìnà fáwùlà yadkhuluna al-jannah. Ọlọ́run lẹ́ni tó bá jẹ́ ní dáadáa nínú èyí tá a kà kalẹ̀ yìí àwa Ọlọ́run ó fi sálì jẹ́nà tá a pelésè fún ara wa ìgbà tí wọ́n kan bá bọ́ta ṣe sùúrù àfà ìgbà tí wọ́n kan bá bọ́ta tó bá lẹ́nìkan ò lọ́lọ́ sódọ́lọ́ mọ́ ni. bàbá ibo lọ́lọ́ wà wọ́n ní Mósè nínú báìbù wọ́n ní Mósè ó wá ara kẹ́yìn sí Ọlọ́run ó wá ga ọ̀hún àbẹ̀bí tó ga dé báìbù lẹ́fù nìyẹn kò sí ẹ̀kan tó lè júwe Ọlọ́run. ìwọ ló ní jẹ́ kí làákà ìró sùn sójú kan ayé ti kọjá pé káwá bọ́ ta nísìnyí àná ń gbà tá ń bọ̀ láti ibì kan ìwọ wà ní mọ́tò pẹ̀lú mi mo wá pàdé babaláwo kan lọ́nà mo wá gbé ìjọ ni tí mo sì fẹ́ bọrí babaláwo yẹn ló bá mi bọrí ṣé ẹ̀ṣẹ̀ ní kí n bọrí ara mi ìyẹn ni màá tún wọná sí orí ara mi mọ̀ ní kí n má sọ orí olórí ìrẹ́ ìpé mo gbé wúrẹ́ kalẹ̀ tí mo bọ́ ṣe orí ara mi ni mo bọ́ ẹ fi tó kulẹ̀ fọlọ́run náà. fi tó kulẹ̀ fọlọ́run. rísì tí mo fi ṣe léyìí ibi táyé dé dúró nìsín àwọn èèyàn ti ń jíjà ẹ̀sìn a nídìí ìjà ẹ̀sìn a nídìí pé wọ́n ra lítà epo ní 1000 something ṣé president ló fẹ́ bọ́ta ní sí olórówó rà sáwọn ọmọ wọn ló fẹ́ bọ́ta sí olórówó rà sáwọn ọmọ wọn ló fẹ́ bọ́ta sí wọn olórówó rà èmi àti ẹjẹ́ àrùn pé báwo ni ìgbà ó ṣe bá wa lára mu gbogbo ẹni tí bá ń jẹ oúnjẹ àárọ̀ láago 4 ìrọ̀lẹ́ ìgbà tí yí mọ́ lọ́wọ́. ìgbà tí àti ìwà òkè rárá a lè jí láago 6 àdájí kébi mọ́ pa wá àwa nírìn kankan jẹ àgbọ̀dọ̀ nígbà náà làwa súnmọ́ náà ìjọ tá a ní tájẹ la tó súnmọ́ náà. yurzaquna fiha ẹni tó fẹ́ jẹun tí ò sí tí ó jẹ tó wá ní mo fi súnmọ́ náà ní rárá o má dàpọ̀ o ìjọ tó ní tó jẹ tó jẹ wá ní tọ alihamdulilah ó pàjọ ọkọ̀ sílé wá ní kó fẹ́ fẹsẹ̀ rẹ̀ láti bí ìlú òkè balẹ̀ èyí ṣe pé kò sí owó tí wà lápò ó ṣẹ̀ṣẹ̀ ráyé sá nìyẹn ìyẹn gan ló tẹ́ ni Yorùbá yẹn tètè tó wúlò Yorùbá ta máa ń sọ pé àfọwọ́bà fílẹ̀ ìgbà yẹn ni Yorùbá àfọwọ́bà fílẹ̀ yẹn
ló tó wúlò ó kọ́kọ́ fọwọ́ ba ayé báyìí tó bá wá rí tán ó wà sọwọ́ sẹ́yìn ìgbà yẹn ló fọwọ́ bá tó wá fi sílẹ̀ ṣùgbọ́n wọn tó ti fọwọ́ bá tó wá ló fọwọ́ bá filẹ̀ rọ́ ló ń pa. nínú kìrìsìtẹ́nì tí wọ́n jẹ́ni dáadáa nínú oníṣẹ̀ṣe tí wọ́n jẹ́ni dáadáa nínú mùsùlùmí kí lálẹ́ fi jẹ́ni dáadáa òní ká kọ́kọ́ protect ẹ̀mí ara wa báwo lẹ̀mí tiẹ̀ ò ṣe ní sọnù lọ́wọ́ mi báwo lẹ̀mí tèmi ò ṣe ní sọnù lọ́wọ́ ẹ̀ káfí torí máa ń jíjẹ sísà kí wọ́n á ní mo fẹ́ pa kìrìsìtẹ́nì torí kò gbẹ̀sìn lọ́wọ́ mi kí ni mo fẹ́ pa oníṣẹ̀ṣe torí kò gbẹ̀sìn lọ́wọ́ mi kò oníṣẹ̀ṣe ló fẹ́ pa mí tó gbé mi bá ṣiṣẹ́ ṣe àbí tí ẹ̀mí tá lè dá tá fẹ́ parẹ́ nìyẹn náà tá a bá pẹ̀ mí kan rẹ́ sàmọye ìdílé ta parun. a ṣe é ṣe wípé àkọ́kọ́ táfi jẹ́nire kò ní pé ẹ̀mí tá ń lò a gbọ́dọ̀ kọ́kọ́ mójútó bébí bá ń pa yín tẹ́ ẹ bá dọ́dọ̀ mi mo gbọ́dọ̀ ṣàánú yín mo kò tẹ́tẹ̀ mi yín nìyẹn tẹ́ ẹ bá láṣọ lọ́rùn mo gbọ́dọ̀ dáṣọ ro yín mo kò tẹ́tẹ̀ mi yín nìyẹn báṣìírí yín bá fẹ́ túbì kan tí n bá bò mo kò tẹ́tẹ̀ mi yín nìyẹn àwa táwa protect ẹ̀mí ara wa táwa la fẹ́ protect ẹ̀sìn ṣé ẹ̀ka wá lè gbìjọ lọ lápò gbogbo àwọn tó bá gbà kọ́lọ̀ mú pònú ayé wọn lápò gúrúmì sí àsíá gbọ́múlé láńtà gbogbo ẹ ti wà ó ti pẹ́ bóyá ènìyàn náà nípìn nínú àwọn tí ń gba ìkan nínú bó ṣe wá ó ṣe pè mí ní ẹ pé kí n bó mú owó ń bá ní kò sówó ó sì lọ́ọ̀kì aṣọ mi ó sì fàṣọ ya mọ́ mi lọ́rùn nítorí lẹ pé ìgbà náà ti mọ́ ni náà ní ìsìn ẹni tí mọ̀ rárá ń jẹ 100,000 lára mi tí ó sì sí pé bóyá màá tó wá wẹ̀yìn ẹ̀ o so àǹfààní láàrin ká dijú ká lajú ẹni tán ti rò pé àwọn kan wà tẹ́pọ́n jẹ́ nínú àwọn ọ̀rẹ́ yín báyìí tán ti ròyìn pin náà tí wọ́n sọ pé àrùn jẹ́ kó tó pọ̀ mọ́ wa torí kò sí ní sàwáwú wa jẹ́ pé lánàá nìyẹn lẹ́yìn wọ́n ti wá kẹ́ ọjọ́ tó papọ̀ tó sáyé bẹ́ẹ̀ náà mọ́ torí pé gbẹ̀yẹ wọ́n rò wọ́n pin pé kí lànà ẹ̀ ti ẹ̀já mọ́ lẹ́yìn ó dẹ̀ ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ní kèrí kankan náà ìtí wọ́n ń lò ní ìsìn ìtí ń tòrò àdúrà lẹ́yìn náà wà á kún fún bàbá lọ́jọ́ bí àdúrà lẹ́yìn náà wà ṣe kí ni lẹ́yìn náà wà á kún fún èmi sì máa ń sọ kankan fún yẹn gbogbo ọ̀nà tó ń rìn yẹn láti jẹ àti mu yẹn tí fi ń rọrùn yẹn tó fi ń tọwọ́ bá kò yẹn mọ́ tẹ̀sí sọ́rọ̀ ayé kó ló fẹ́ lọ da gbogbo ẹ̀mí wọ́n ló mọ̀ dá tóṣì bá táyọ̀. Ibi ọ̀nà tí kálukú gbà máa jẹ tí ó gbà máa mu Ọlọ́run ti bí yà ẹ̀. Lẹ́yìn ìgbà náà kò sí gbogbo ẹ̀sìn tó bá wù kó lè gbà àdúrà nábì ní kó padà sí pé rọ́bà náà á tẹ̀ náà. Bàbá ẹni tó bá wá sáyé tó wá lòun sẹ̀sìn ìgbàgbé pé kò ń wáyé orí rẹ̀ ti burú. Lọ́wọ́ rò kó níyàwó kan ní ìsìn láyé ibi táwa ní ìsìn ọmọ tó fi náà igi kọ́ nílé wọn tí wọ́n ní wá máa dáná igi òye ẹ̀yẹ báwọn. Ó tẹ̀sí lè dalẹ́ kọ̀ọ̀kan tó bá fẹ́ yíwọ́ tí gáàsì bá tán ó lè sáré kó ìdújọ ṣùgbọ́n mọ́kàn máa ní tiẹ̀ kéèyàn kan wá dé kó wá ní òsí èèyàn bíi àwọn ìyá ajọ́ ọmọ orí ẹ̀ ló dẹ̀rù ìwọ jára jọ torí ẹlòmí bá ní sọ lóun wárù ìyá nǹkan máa wá ká ẹ̀bẹ̀ ló ẹ̀ ẹlẹ́kọ̀ọ́ mi ní wárù ìyá nǹkan bọ́lá ti fẹ́ rí so ní ìsìn àwọn ìyàwó táwọn fẹ́ ibi tó ti mọ̀ pé àdúrà pé kí wọn náà ráyé ló ṣe dandan lànà mi fi ní rọ́bà náà ẹ̀yin lè wá tẹ́wọ́ gbogbo tí ń lò nígbèésí ayé mi má jẹ́ ìnira lò ó. ìnira àárẹ̀ ni ìnira ìríjẹ ni inú asálẹ̀ yẹn náà ló wà o ìnira àìbẹ́gbẹ́ pé ìnira kámẹ́tẹ̀ẹ́tẹ́ká tó rí ni bàbá àbílẹ̀ àzízì ọlọ́run ní ṣíbẹ̀ fún mi. nígbà tó o bá wá rí ayé yẹn tán ló ṣẹ̀ṣẹ̀ tó wá mọ̀ wípé mọ́sálásí báyìí nídìí microphone àwọn àfáà àbẹ̀ nídìí owó àwọn àfáà àbẹ̀ nídìí kí wọ́n dán ìwọ náà ra ayé àwòrán ìyámọ̀ látara ayé tọ́lọ̀ ń gbé kalẹ̀ sí ọ̀dọ̀ rẹ̀ ni ó ní wákì náà lẹ́yìn ìgbà náà lọ́lọ́wọ́ tẹ̀sẹ̀ tó wá aṣọ ẹ látara náà ó ní wákì yìí fi máa àtàkà lọ́wọ́ dárọ̀ ní àdúrọ̀ wàlà àtàzàlùsì bákà nínú ìdúnyà ayé yìí ò ní nira. Amen. Amen. Ẹ ní sì jẹ. Amen. Ẹ ní sì ná. Ẹ ní sì lò. Ọkàn yóò wá balẹ̀ jù báyìí lọ. Ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn mi ká tó lọ sọ́dọ̀ commissioner of police kí lẹ rí sí guy number one
men looking at him. Ẹ kọ́kọ́ wò láti rí fìlà tó dé. Báwo lẹ ṣe rí fìlà ẹ̀ sí? Aṣọ tó wọ̀ báwo ló ṣe fit ẹ̀ sí? Ẹ rí pé irùngbọ̀n ò ta kókó. Ẹ rí pé neat. Àwọn ọmọ Yorùbá nìyẹn. Àwọn ọmọ Yorùbá no matter ẹ̀sìn tó lè wà, a máa stand out, a máa yàtọ̀ gédégbé ní. Torí àfáà ló jẹ́ kí n lo bóhùn. Àwọn ọ̀dọ́ àfáà wọ́n ní làákàyè torí wọ́n pé ní o. Ẹ bó ṣe wá ṣe wá sí yẹn wẹ́rẹ́wẹ́. Bàbá ẹ̀ ló ń bá wọn gbẹ́bọ nílùú. Tí bàbá ẹ̀ bá yọ oníjàgídíjàgan ẹlẹ́bọ, ṣáájẹ́ kọ́mọ ti ẹ̀ kéwú. Ó dẹ̀ ń sọ fún ẹ má dira o, ikú pa ẹ́ nì. Àwọn kan wà nú ayé wọn jẹ́ máyé. Àwọn àáfàá tí wọ́n ń sọ̀rọ̀ nísìn, wọ́n ti sọ nígbà kan pé ojú jojú lọ. Wọ́n ti ní ẹ kọjú sí ayé, ẹ kẹ̀yìn sọ́lọ́run. Nígbà tẹ́ bá ń wá owó. Má yẹ kẹ́ni kankan tàn ẹ́. Ẹ̀sìn pọ̀ ní ayé rẹpẹtẹ, jaburata. Tó bá dúró kí wọ́n pa ẹ́ tí ẹ ta. Tó bá dúró kán ba tí ẹ jẹ́ tí ẹ yẹ̀. Àáfàá ló sọ fún ẹ pé òun bọ orí òun. Babaláwo ló bá òun bọ. Kò ní tán lára ọmọ bá kó má kú dànsákì. Ìwà táwọn bàbá wa ti ń wù nílẹ̀ Yorùbá. Ìwà ìkónimọ́ra, ìgbaniláàyè, ìbára ẹni ṣe pé ọmọ Yorùbá leléyìí. Kódà àwọn tó wá láti Mali, Senegal, àwọn bàbá wa kó wọn mọ́ra. Ìwà yẹn ló wà lára àfáà yìí o. Ọmọ Yorùbá, wàá rí touch of ọmọ Yorùbá yẹn níbẹ̀ ni. Kò ní tán lára ọmọ bá kó má kú dànsákì. Ọmọ ọba yàtọ̀ sọmọ ẹrú. Àfáà yìí proof pé ọmọ ọba lòun. Ọmọ ọba ni àwọn òun náà pè lọ́mọ ọba, ọmọ aládé. Ìran wo ni ìran aládé? Ìran wo ni ìran ọba? Ìran wo ló máa rí tó máa adáyàtọ̀, we stand out. Mo tẹ̀lé pé ẹjẹ́ mẹ́rin náà ti wá, Kàzáúdí náà, wọ́n láti bẹ̀ yẹn, á yàtọ̀ gédégbé ní. Tó bá rí ọkùnrin wa tó bá máa ga, ó máa sígbọn lẹ̀, wọ́n máa pa ẹ̀pá àwọn tó wà nílùú yìí, àwọn tó jẹ́ funfun gan, máa ń kú fún àwọn ọkùnrin wa ni. Wọ́n ní ọkùnrin wo ló like wọ́n ní Nàìjíríà. Nàìjíríà wo ló wá síbí wá ṣọmọ ọ̀dọ̀? Ọmọ Nàìjíríà, tribe wo ní Nàìjíríà ló wá síbí bí? Mélòó ní Ìgbò tó wá síbí bí? Fúlàní wá síbí wá ṣọmọ ọ̀dọ̀. Àwa là ń represent Nàìjíríà ní anywhere. Ọlọ́mọ ṣe wà lẹ́nu tó ń sin orí olórí. A lè represent Yorùbá wa, wọ́n pè wá Nàìjíríà. Bí wọ́n pé ọkùnrin wo ló like jù ní Áfíríkà, wàá gbọ́ Nàìjíríà. Àwọn ọkùnrin wọn tó máa ga báyìí, wọ́n máa sán ogun ni. Tó bá kúrú nínú wọn, tó bá gbọ́ kúrú kí. Tó bá rí tó bá fẹ̀ nínú wọn, ṣàmókè ni. Tó bá dẹ̀ máa rí lẹ́gẹ́lẹ́gẹ́ can destroy ló máa jẹ́. Wọ́n lè ra wo obìnrin wa náà. Tó máa kú níwájú, ọmú ṣìkìṣìkì sóhun ní ìyí obìnrin. Ìkébè tún wà tí òpọ̀ lápọ̀jù ọlọ́mọge tó fi ń pèsè. Wà ní kí lọ́wọ́ ẹ bèbí gbẹ̀mí sáyà. Tó bá máa rí tó máa ṣe ọmú ṣìkìṣìkì nu wa. Tó máa ní méjèèjì ó máa ní pé ní. Ìdí wa yàtọ̀, ṣépù ọmú wa yàtọ̀. Yìí tó bá dẹ̀ sọ̀rọ̀ láàrin wa náà tí ò lọ́mú tí ò nídìí kò ní ṣe páláhá. Ìdí wa kì í súnmọ́nú. Kò tó dẹ̀ obìnrin Yorùbá tí ìdí ẹ̀ ṣe fry pan. Ó lè máa pọ̀ o, but ṣépù yẹn máa wà bẹ̀. Bẹ́ẹ̀ ni obìnrin wa ṣe fry pan, bóyá ẹyọ kan láàrin 100 àbí ẹyọ kan láàrin 1000. Kí lẹ́ni mo sọ? No, ṣé mò ń parọ́ ni? Ṣé mò ń parọ́ ni? Obìnrin wa tí ò bá lọ́mú kò ní ṣe páláhá bí àwọn ìlú kan. A sì wà ń bẹ̀ tí wọ́n máa pé ó dà pé kí ló dé point and kill. Ẹ wo àfáì, ẹ bá mi share fídíò yìí. Ẹ bá mi share fídíò yìí o. Ẹ̀yin tẹ́ wo show mi tẹ́ love and like button tẹ́ thumb up lórí show mi. Ẹ̀yin tẹ́ wo show mi tẹ́ comment. Ó bá padà di wàhálà láàrin mi àti ìjọkùnjọkùn. Má padà máa kẹ́ everybody mọ́nú. Kí ló dé? Ẹ kàn máa wo show. Ní sọ opinion tí ẹ má yẹ ká jà o.
bá mi share video mo fẹ́ kí àwọn ẹ̀hónà yẹn kí wọ́n rí àáfàá yìí ó ní ọ̀rọ̀ epo ti di 1,000 plus ẹ̀yin jà fẹ́ sìn kí la gbọ́dọ̀ para wa fún ná ẹ fún mi ní reason ẹyọ kan tí Yorùbá ṣe gbọ́dọ̀ pa Yorùbá ò tiẹ̀ ń pààyàn àwọn ò ń ṣàpàyàn no matter ẹ̀sìn tó ń sìn àwọn ò kì í ṣàpàyàn àfàwọn ọmọ tó máa ti fi ok ẹ kí n gbá àfà mi wà fún yín ó máa ṣọ́ọ̀kì yín ẹ má bínú bàbá mi kí lórúkọ ẹ̀ bàbá mi SSP àbí kí lórúkọ yín ẹ má bínú bí mo ti pò pẹ́ kí tó gbé yín wá ó yẹ ẹ sọ̀rọ̀ bọ̀dá Yinka Ayefele mo ń bọ̀ lórí tiyín náà mo ń bọ̀ ẹ kí bàbá mi DSP àbí commissioner of police mi kúkú gbóyìnbó ní DSP kọ́ CSP ni ẹ ká kọ́kọ́ gbọ́rọ̀ dẹ̀ ní commissioner of police àfà mi Satsani, who said the state government is on top of its game on the issue? I know it's a very pathetic issue. What we cannot preempt anything now, but we are going to take care of the situation. That's what I can. Adequate care will be taken to rescue these children as we are seeing them. All of it. Ṣé ni wọn. So, ní ṣé ni wọn. Ó kọ Ọlọ́run lápè fún wọn tara wọn fi balẹ̀. Ibẹ̀ láti wá mọ lórúkọ Ọlọ́run fún wọn. Láti wá mọ lórúkọ Ọlọ́run fún wọn díẹ̀. Àtàwọn tó ti fẹ́ kú náà tẹ kó sínú kinní tán dàbí ẹrun orí rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn míì kò sáwọn kankan. Àwọn náà ẹ̀ ń gbàdúrà fún wọn ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn míì tí wọ́n ti mu cocaine tó yẹ pé wọ́n ti mu cocaine wọ́n ti gbẹ ẹ̀jẹ̀ wọ́n ti gbẹ. Ọmọ tí yín mélòó ló wà nínú àwọn tẹ kó sínú ilé? Àwọn ọmọ tiwa tá a bí àjọ ń jẹun ni àjọ ń gbé ni. Ọmọ tí yín mélòó ló wà nínú ilé yìí? Tọwọ́ sọmọ ẹ̀ tó wà nínú ilé bíi. Tọwọ́ sí ọmọ ẹ̀ tó wà nínú níjò mẹ́tẹ̀ẹ̀ta táwọn èèyàn wà yìí tọwọ́ sọmọ ẹ̀ tó wà mẹ́. Àjọ. State government has told the police that they are ready to take care of these people and ensure that they are properly kept, properly treated, well fed, and treated as human beings, unlike the way they are being treated like animals in this environment. We are very happy. God will do all what you want for you. Thank you so much. Amen. In Paul. When they tell you something hell, something more than hell, this is the place. It's worse. It's stupid society. Yeah. I don't even know what to say. See. Ògún gbọ́ pressure ti wà. Pressure ti wà nílẹ̀ Yorùbá burúkú. Ìyálàyà àgbákò pressure ti wà nílẹ̀ Yorùbá. Orí ibu pressure. Ó ti wà nílẹ̀ Yorùbá báyìí. Just imagine. Àwọn ọmọ àwọn kan lélẹ̀. That suppose láti jẹ́ ògo ilẹ̀ Yorùbá. Láti gbé ògo ilẹ̀ Yorùbá ga. Láti tún ilẹ̀ Yorùbá ṣe. Àwọn ọmọ àwọn kan ní. Àwọn ọmọ àlùbáríkà kò tó yẹ kí wọ́n gbé ògo ilẹ̀ Yorùbá ga ní. Àwọn ni wọ́n ti mọ́nú lé. In the name of wọ́n ti mú kinní kan, wọ́n ti mú kinní kan. Ibo ni wọ́n ti mú nǹkan? Kọ́lọ̀ má jẹ́ ká ọmọ wa ṣìrì. Ẹ wá ọmọ tó mú cocaine ẹ̀ ń gbàdúrà fún. This is what we have been telling you. Èyí tẹ́ jẹ́ àgbààgbà ilẹ̀ Yorùbá. Ara tá à ń sọ fún yín lélẹ́yìí. No, ẹ kọ́kọ́ wo commissioner of police yẹn náà. Báwo ni commissioner of police Ọ̀yọ́ state? Báwo ni wọ́n ṣe feel? Ẹ pé no bí máa yẹn. Just imagine.
àtọkùnrin àtobìnrin àtọmọ kéékèèké ẹ wá da àpò bò wọ́n lórí. Ẹ dákun, ta ni ọmọ ẹrú ta ni ọmọ aládé nínú àwọn àfáà méjì tí mo ṣó fún yín? Àfáà àkọ́kọ́ tí mo kọ́ ṣó fún yín ṣó lè ṣe ohun tẹ́lẹ̀ ṣe? No, mo kàn ń béèrè ni. Ṣé rí àfáà ó yàtọ̀ náà, kò jọra wọn náà, no be the same thing. Jọra wa. Ẹ wo bọ̀bọ̀ tó last yẹn, ẹ rí pé ó ti ṣe ni. Ó ti ṣe. Ogun ti jẹ́ kí wọ́n ṣe. Ó ní if there is anywhere called hell. Ó ní ibi tó ń wá ẹ̀jú, ó ju nǹkan tó ń pè ní hellfire lọ. Wọ́n ti rí jàǹnàmọ̀ látàyé. Ẹ̀gbọ́n wọn ṣe ń họ̀dí. Ibi ti fọ́ ojú wọn. Iṣẹ́ wo ni àfáà ń ṣe tó fi ń bọ́ àdúrà àwọn ilé? And will there be justice? Ibi tá a lọ gangan nìyẹn o. Will there be persecution? No, ibi tá a lọ gangan nìyẹn o. So ma persecute àfáà yìí. Mi ò lè sọ o. Ẹ bá mi kọ sí comment section. Ṣáwọn ọmọ yìí máa rí ìdájọ́ gbà? Ìdájọ́ òdodo. Àwọn ọmọ tó yẹ kí wọ́n di president, governor, senator lọ́la. Ṣó máa rí ìdájọ́ òdodo gbà? Wípé wọ́n fi ìyà jẹ wọ́n. Kábíyèsí Ọlọ́run. Tá à ń sọ fún yín, tá bá gba ilẹ̀ wa, tí a bá dá dúró, nǹkan tó bá ọmọ tí nǹkan bá ń ṣe, òbí ẹ̀ á mọ̀ wípé ó yẹ kó òun lọ síbi báyìí. Àwọn tó máa bá sọ̀rọ̀, àwọn tó máa orientate ẹ̀, tó máa tẹ̀ máa wá support ẹ̀ pẹ̀lú àdúrà. Kì í ṣe wípé àwọn ọmọ tó wà bẹ́ẹ̀ máa tó mélòó? Aláìpẹ́ṣọ̀ ti wà nílẹ̀ Yorùbá. Àwọn ọmọ tẹ́ ń wò yẹn, wọ́n máa tó mélòó? Nǹkan ṣe wá nílẹ̀ Yorùbá o, a fúnra ni. Nǹkan ṣe wá, a kò fúnra ni. Bàbá Ayefele, bóyá kẹ́ súnmọ́ bíbí. Ayefele, bóyá kẹ́ súnmọ́ bí ká gbọ́rọ̀ lẹ́nu Yinka Ayefele. Àwọn oníṣẹ̀ṣe ti yarí. Wọ́n láwọn gbé Yinka Ayefele lọ sí kóòtù. Wàhálà. Ó ti di wèrè o. Jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu bàbá Yinka Ayefele. Ẹ sọ̀rọ̀ sà. Ẹ ti jó dídí èèyàn. Ó ti jó dídí èèyàn rí. Ẹ sà, orí rédíò mà lẹ́wà. Bẹ́ẹ̀ ni bàbá, mo mọ̀ pé orí rédíò mo wà. Ẹ nígbàrà tẹ́ ẹ bá kọ́kọ́ pààyàn, ẹ ní brown lẹ̀dọ́ gbọ́dọ̀ rí. Ọkàn. Ó gbọ́dọ̀ rí láàrin 2 hours sígbà tá a bá pa tán tí ọkàn yẹn wà nílẹ̀ lórí black. Ẹran àbí èèyàn. Èèyàn. Ẹlẹ́ ti jó dídí èèyàn rí. Bẹ́ẹ̀ ni bàbá. Ǹjẹ́ mo yé èèyàn tẹ́ ẹ ti pa? Èyí tí ó òrìṣà lásán gbà going to 78. Èyí tó tọwọ́ tèmi gan jáde débi tá a ṣe tàwọn ọmọ mi lè sọ tán. Ẹ lè sọ tán. Ẹ ti ṣẹ̀wọ̀n tó ẹ̀mẹ́rin rí. Jù bẹ́ẹ̀ lọ ni o. Jù bẹ́ẹ̀ lọ. Ẹ ṣẹ̀wọ̀n ní Ìbàdàn. Bẹ́ẹ̀ni. Ẹ ṣẹ̀wọ̀n ní Iléṣà. Bẹ́ẹ̀ni. Ẹ ṣẹ̀wọ̀n ní Ifẹ̀. Bẹ́ẹ̀ni. Ẹ ṣẹ̀wọ̀n ní Kirikiri ní Èkó. Ẹni méjì ní iṣẹ́. Ìmíì wà tó jẹ́ pé ẹ gbẹ̀mí là. Bẹ́ẹ̀ni. Ìmíì wà tó jẹ́ pé ẹ jẹ ẹ mú balẹ̀. Bẹ́ẹ̀ni. Ẹ nígbà tẹ́ wà níbi ọdún 9 sí 10 ẹbọ lẹ̀ ń jẹ kiri. Bẹ́ẹ̀ni bàbá. Oṣooṣù lẹ̀ ń pààyàn. Bẹ́ẹ̀ni. Tẹ́ fi ń rúbọ fún òrìṣà. Fún òrìṣà yẹn. Àwọn wo lẹ wá ń pa? Àwọn obìnrin náà máa lò fún ẹ̀jẹ̀ obìnrin ló mọ́ béèrè. Báwo lẹ ṣe wá ń rí wọn? Ó láwọn ọmọ tí mo ní fún wọn tán máa gbé mọ́tò síta. So tán bá ti gbé mọ́tò síta, wọ́n lè lọ gbé ọmọ ní club, wọ́n lè gbé ọmọ lẹ́gbẹ̀ẹ́ títì. Bí kò bóyá wọ́n fẹ́ fẹ́ ní boyfriend. Àbí àgbésùn. Àbí àgbésùn. So wọ́n á dẹ̀ gbé. Tó bá ti kú díẹ̀ kan délé, ó ní nǹkan tó máa fi kàn ní ara. Ó lọ ń tiẹ̀ ni. Ó lọ ní. Tó bá ti wá pa ẹ̀jẹ̀ náà máa dà sórí òrìṣà yẹn. Ẹ bá mi pe ìpínlẹ̀ ọ̀rọ̀. Sísítà mi, ẹni kò bọ́ síbi bíi. Ẹ bá mi pe ọmọ bá ṣẹ́kẹ́ okùn.
ẹni kó súnmọ́ bíbí ẹ bá mi pẹ̀ta lọ lọ́hùn ẹni kó máa bọ̀ ń bí mo kú Fáyọ̀ Afọlábí ẹni kó náà súnmọ́ bíbí àti gbogbo àwọn oníṣẹ̀ṣe tí wọ́n ń bínú lórí fídíò yìí ẹlẹ́mi Yorùbáwùyí ń pè wọ́n ẹni mo ní kó súnmọ́ bíbí ẹ jẹ́ ká jọ fọ̀rọ̀ jómi tó rú ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí ó yẹ ká máa dúpẹ́ lọ́wọ́ Yínká Ayéfẹ́lẹ́ ni kò yẹ kẹ́ ẹ bínú ó ṣọ́ọ̀kì èmi náà as at now bá ṣe ń sọ̀rọ̀ yìí tó bá yẹ pé working country ni ó yẹ kí ìjọba Nàìjíríà ti gbé òṣùbà ràbàǹtà òṣùbà rẹ̀bẹ̀ǹtẹ̀ òṣùpá pàǹpà òṣùpá fẹ́ǹfẹ̀ àbí òṣùpá yàmàkà kí wọ́n ti gbé fún Yínká Ayéfẹ́lẹ́ òṣùpá rẹ̀ o Yínká Ayéfẹ́lẹ́ ó yẹ kí wọ́n ti gbé òṣùpá tó máa kẹ̀kẹ̀ kó ti gbé fún Yínká Ayéfẹ́lẹ́ Gbàǹjarè o àti mẹ́ni tó ń jẹ̀yàn o àti mẹ́ni tó ń fi èèyàn bọ òòṣà o yes lọ́wọ́ yìí ó yẹ kí wọ́n máa kí Yínká Ayéfẹ́lẹ́ kó máa kí ni ẹ ṣe jàre táwọn oníṣẹ̀ṣe ò bá appreciate yín Yínká Ayéfẹ́lẹ́ èmi appreciate yín o wípé ẹ bá wa gbé ẹni tó ń fi èèyàn bọ òrìṣà wá ó lóun ti fèèyàn 78 bọ òrìṣà right kò sí wàhálà èmi ò sọ pé rọ́ ni bẹ́ẹ̀ mi ò sọ pé òótọ́ ni mi ò sọ pé ó rí bẹ́ẹ̀ mi ò ní kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n sà kí ló tẹ háìdí ojú ẹ̀ òòṣà tó sọ pé ni pípọ̀ òun ti fèèyàn 78 bọ ṣó ti sọ òòṣà yẹn nù ni then why tẹ háìdí ojú ẹ̀ ṣó nígbà tó bá lo èèyàn 2000 fi bọ òrìṣà yẹn ni ó yẹ kí bá wà refill ojú ẹ̀ ni because eléyìí sì corruption burúkú ni wípé ẹgbẹ́ ojú ẹ̀ pamọ́ corruption ni sà ẹ bá wà expose ẹ̀ torí àwọn tí ò tí ì gbé remember wípé ó sọ pé òun ti kọ́ àwọn ọmọ òun síbẹ̀ ó ti fi iṣẹ́ lé àwọn ọmọ ẹ̀ lọ́wọ́ àwọn ọmọ ẹ̀ ti jogún pàyànpàyàn fèèyàn bọ òòṣà tó bá yẹ pé òòṣà yẹn ló ní kó máa fi èèyàn bọ òun ó jẹ́ kí òòṣà yẹn fojú ba ilé ẹjọ́ ẹ̀yin tèmi àbí kí lẹni mo sọ tó bá yẹ pé òòṣà kan ní kó máa fi èèyàn bọ òun ó yẹ kó òòṣà yẹn lọ ilé ẹjọ́ ó yẹ kí wọ́n gbé òòṣà yẹn ṣùgbọ́n tó bá jẹ́ wípé òun ló mọ̀ọ́mọ̀ fi èèyàn bọ òòṣà justice for òòṣà o justice for òrìṣà o òrìṣà láti sú ẹ̀ bàbá Yínká Ayéfẹ́lẹ́ iṣẹ́ ńlá lẹ ṣe èmi appreciate yín o ń tẹ́ ẹ ṣe yìí tẹ́ bá gbọ́ ọ̀dùn mọ́ ó dùn mẹ́mi gangan we sure wípé lára àwọn tó sì fẹ́ lò fi bọ́ òrìṣà tó kílẹ̀mù báwo la ṣe sure pé àwọn ọ̀kọ̀ọ̀kan òṣìkò àníbi tó so wọ́n mọ́lẹ̀ sí ṣẹgbẹ́ vampire ni ó ń jẹ àwọn èèyàn èmi kọ́ ni mo sọ o ẹnu yín láti gbọ́ àtòun náà o àdẹ̀rójú ẹ̀ ó lóun máa ń jẹ ẹ̀dọ̀ àbí ọkùnrin ló sọ pé òun máa ń jẹ yes definitely àti ó ti ń practice cannibalism nìyẹn mi ìmọ̀ bóyá òfin Nàìjíríà support cannibalism pé kó máa jẹ èèyàn sófin Nàìjíríà support ẹ̀ tó fi Nàìjíríà ò bá wá support ẹ̀ ó yẹ kẹ́ ẹ mójú ẹ̀ síta múdẹ̀lẹ́kẹ̀ àwọn DSS Nàìjíríà o DSS Nàìjíríà wọ́n jẹ́ntù Nigerian DSS kò sí ọmọlúwàbí tó tó wọn láyé DSS Nàìjíríà wọ́n dáa èèyàn ni wọ́n ẹ kò bá wá fa máa yín lé wọn lọ́wọ́ ìbí kankan interview ẹ̀ ni kankan béèrè ọ̀rọ̀ lọ́wọ́ àbí DSS Nàìjíríà kan kọ́ńdà tó bá dé ọ́fíìsì wọn gan kò sọ pé wọn ò ní ra ráìsì àtẹ̀wà fún tó bá fẹ́ dòdò àti màkàrónì náà wọ́n máa rà á fún kókò bá wa ṣàlàyé ni bó ṣe ń kóyàn wọlé tó ṣe ń dùn wọn tó lẹ́ni tí mò ń gbọ́ wọ̀nyẹn kò sú àpò ní mansion no gbọ́ mi yé ẹni tí mò ń gbọ́ wọ̀nyẹn kò sú àpò kọ́ duplex síbì kan
tí wọ́n rí àwọn ẹ̀yà àwọn èèyàn tí wọ́n ń pa àdúgbò tẹ́lẹ̀ ẹni tí mo gbọ́ ọ̀rọ̀ ẹnu ẹ̀yẹ bí kó máa gbé bí sáìtì ló máa jẹ́ o Mike and George àwọn èèyàn tó ń pa tó bá pa wọ́n fòṣà tán ṣòṣà máa ń lanú máa ń gbé wọn mì ni àbú máa ń ta páàtì tó kù fún súyà lẹ́yìn tó ń bá jẹ ọkàn àti ẹ̀dọ̀ tán bóyá orí ló òṣà bàbá ẹ̀ máa ń jẹ àbọ̀ ṣàyálàyẹ́ ẹ̀ ni ibo lára tó kù máa ń wà ṣé kìí ṣe pọ́n ta fáwọn ní meat pie ṣe mọ̀ pé wọ́n ti wọ́n lọ́jà màálù ti wọ́n náà so we need there is some interrogation tí àwọn DSS Nigeria máa ṣe fún mo dẹ̀ like àwọn DSS Nigeria ọmọlúwàbí ni wọ́n máa interview ẹ̀ pẹ̀lú church mind wọn ni wọ́n máa bá sọ̀rọ̀ nítùbínùbí àwọn ọmọ ẹ̀ náà ti pé àwọn ọmọ ẹ̀ náà ti ń jẹ èèyàn àmọ́ ṣèbọ́bìnrin kan ló bí àwọn ọmọ yẹn fún ṣọ́bìnrin yẹn ló ń bá wọn ṣe ni àbí tútù ni wọ́n ń jẹ mi ò rí nǹkan tí Ayéfẹ́lẹ́ ṣe tí ò dáa even though báwọn àwọn oníṣẹ̀ṣe ṣe ń bínú tó ń fara ya ó máa lọ kóòtù ni ìdá oníṣẹ̀ṣe sú ẹ̀ or oníṣẹ̀ṣe ò sú ẹ̀ Nigerian government must intervene wọ́n gbọ́dọ̀ bí wọ́n máa invite bàbá Yinka Ayefele wọ́n dẹ̀ sọ wọ́n mú ẹnìyẹn náà dání wọ́n dẹ̀ lọ ṣàlàyé Yinka Ayefele rédíò broadcaster ni wọ́n iṣẹ́ wọn ni wọ́n ń ṣe iṣẹ́ wọn náà ni pé kí wọ́n ran ìlú lọ́wọ́ ẹ̀yẹ́ dẹ̀ ti born again bí ó repent ni ó jẹ́ bá wọn lọ sọ́dún gba àwọn DSS Nàìjíríà àwọn DSS Nàìjíríà wọn ò lápọn péré àgàwọn tó máa ń da máàsì bojú yẹn wọn ò lápọn kọ́pọ̀ Nàìjíríà DSS ọmọlúwàbí ni wọ́n kọ́kọ́ béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ àbí méjì kọ́ dẹ̀ filẹ̀ kó máa lọ lé ojú bẹ́ẹ̀ yẹn lọ bẹ̀tẹ̀ àwọn èèyàn á ti rí ojú ẹ̀ so táwọn èèyàn bá rí láàárín ìlú wọ́n á lè tètè gbé eré wọ́n á máa sá lọ ẹ bójú ẹ̀ nísìn báwo la ṣe fẹ́ dá mọ̀ tí yóò bá wọ mọ́tò báwo lè ṣe máa mọ̀ tí yóò bá pàdé ní títí báwo lè ṣe máa mọ̀ pé lágbájá nìyí báwo ni rẹ̀ ò ṣe ní péyàn ní patí táwọn èèyàn ò ní lọ pẹ̀tẹ̀ ti cover ojú ẹ̀ ẹ wọ́n wá ṣí ojú ẹ̀ sẹ́yẹ jẹ́ káwọn èèyàn rí ojú ẹ̀ tó bá ní patí tó bá pàwọn èèyàn àmì láti mọ̀ pé àwọn at their own risk ni ẹ bá wá ṣọ́ àwọn ọmọ ẹ̀ táwọn ọmọ ẹ̀ bá lọ sí school táwọn ọmọ èèyàn lọ kó ní kálukú lọ withdraw àwọn ọmọ kò ní school tàbí kí àwọn proprietor tó ní school kí wọ́n lé àwọn ọmọ ẹ̀ kò ní school asat náà ó jẹ́ kó ti wà lọ́wọ́ ìjọba if Nigeria is a working country ara tá à ń sọ fún yín lélẹ̀ wípé ọmọ Yorùbá ni wá àìṣe ọ̀nà à ń parọ́ pé ẹ jẹ́ ká dá dúró ẹ jẹ́ ká dá dúró ẹ jẹ́ ká dá dúró tó wáyé pé ìlú tó dáa ni irú eléyìí ṣe kí ló máa ti ṣẹlẹ̀ sí láti jẹta tó ti ṣe ṣó yẹn nǹkan máa ti bá náà láti invite láti sọ tẹnu ẹ̀ náà láti ṣàlàyé ó dá bẹ́ẹ̀ o ẹ̀yin tẹ́ ń bínú sí Bàbá Yinka Ayefele ẹ má bínú sí wọn o oore ni wọ́n ṣe fún yín ẹ̀yin oníṣẹ̀ṣe oore ni òòṣà tó ń fi èèyàn bọ yẹn á ṣàlàyé orúkọ ẹ̀ wọ́n wá lọ wo origin níbi tí òòṣà yẹn ti jáde wá kí lorúkọ òòṣà yẹn ta ló kọ́kọ́ bọ́ ẹni tó bọ́ kí ló fi bọ́ ibo lọ láti bá sọ pé kó máa fi èèyàn 78 bọ̀ òun kó máa fi èèyàn bọ̀ òun lóṣooṣù Bàbá Yinka Ayefele ẹ dákun torí Ọlọ́run ẹ save ẹ̀mí àwọn ọmọ Nàìjíríà Ọlọ́run lè bí fi bẹ̀ yín o you have done well ẹ ti ṣe nǹkan gidi lẹ ṣe o nǹkan gidi lẹ ṣe ẹ tẹ́lẹ̀ ń wò mí báwo ni ṣé mo wíire àbí mi ò wíire sọ̀rọ̀ tí mo sọ ṣé ó mú yes àbí kò mú yes àbó mú no yìí tó bá mi kọ sí comment section ṣó yẹ kí wọ́n gbójú rẹ̀ ní bẹ́ẹ̀ pamọ́ lẹ́yìn interview yẹn Mr. Yinka Ayefele ibo ni máa yẹn wà ó ti lọ́lé àbí no ẹ jẹ́ àmọ̀ náà ibo ló wà ó ti lọ́lé ilé tó lọ yẹn kí ló fi ṣe dínà pàtó kù lọ́dọ̀ yín nígbà tí lẹ́ẹ̀mú láàárọ̀ ọjọ́ kejì wíṣọ wípé àwọn ọmọ tí wọ́n jẹ́ kí wọ́n jẹ́ ògo ọ̀la fún ilẹ̀ Yorùbá àwọn ọmọbìnrin
tó yẹ kí wọ́n ṣe ìlú láǹfààní tó yẹ pé àìríṣẹ́ ló sọ méjì àrísítò nínú wọn bó tẹ́ yẹ pé nǹkan tó ń ṣe kò tẹ́ wa lọ́rùn ṣùgbọ́n ọmọ mi kàwé kò ríṣẹ́ ó fẹ́ jẹ bàbá fẹ́ jẹ mọ́ ebi ti fẹ́ lu ẹlòmíì pa ó pé tóun ní kóun fi ṣe tóun ò ní àti rẹ́lẹ́hà tó ń ṣe wúkọ̀ àti rẹ́lẹ́hà tó gbọ́ pátá torí 20,000 àìmọ̀ ìyàwó pásítọ̀ tó bá ti yọ̀dí ní kọ́nà tí wọ́n sáré gbọ́n sí pọ́pọ́pọ́pọ́ torí 10,000 àìmọye ẹlòmíì tí wọ́n ti gbé tí wọ́n lè gbé pa for hey tẹ́nìkan ò gbọ́n kan nípa ẹ̀ mọ́ àwọn tí wọ́n ń bá ṣiṣẹ́ tó lóun láwọn boys tó ń bá àwọn ṣiṣẹ́ àwọn boys yẹn ń kọ́ Yinka Ayefele thank you for a well done job ẹ mọ̀ pé mi ò gbóyìnbó mi ìfẹ́ lọ fi òyìnbó pera mi lólè kí wọ́n lọ gera mi jẹ́ pé mò ń ká lòlò ẹni tó ká lòlò tó bá fẹ́ sọ òyìnbó máa lágbára gan o mi lè ṣe babaláwo torí kí n tó pe èyí àwí gbọ́ngbọ́ kí n tó pè délẹ̀ ọlọ́mọ ẹ̀ka àwọn àjọ̀nú ti gba ọṣẹ so Yinka Ayefele oore lẹ́ṣẹ̀ o oore ní ìyí tẹ́ gbé wá lè ní o oore ní ìyẹn ọmọ Yorùbá àwọn questions tẹ́ bá mọ̀ tẹ́tún lè fi sí abẹ́ jẹ́ question ní àbánsà tẹ́ bá ìyẹn ṣàmú kan bẹ̀ àwọn ọ̀rọ̀ tẹ́ bá lè sọ bá mi kọ sí comment section ìdí tí Mr. Yinka Ayefele tí ó ṣe gbọ́dọ̀ provide máa yẹn ìdí tó ṣe gbọ́dọ̀ gbé máa yẹn síta èmi ò sọ pé òótọ́ ni o èmi ò sọ pé rọ́ ni o èmi ò ní plan work ni o torí caliber Mr. Yinka Ayefele ibi tí wọ́n dé yẹn mi sure pé wọ́n lè ṣe ní plan mi sure èlò náà fẹ́ fún wọn ọlọ́run kẹ́ Mr. Yinka Ayefele náà ọlọ́run kẹ́ wọn ọlọ́run dẹ̀ gbà fún wọn mi sure kò sure pé mi gbàgbọ́ mi ò gbàgbọ́ kẹ́nìkan lè dínà mi o ohun tí mo mọ̀ ni pé Elédùmarè ló lè ṣe ohun gbogbo èmi ò gbàgbọ́ kẹ́nìkan lè dínà bàbá Yinka Ayefele ṣe gan jàre God bless you Jesus bless you bàbá mọ́mọ́ yẹn jáde so a lè ṣàlàyé bó ṣe wà yẹn gan lè má jòun nìkan ọlọ́run ó lè má jòun nìkan ló ń ṣiṣẹ́ yẹn wọ́n lè pọ̀ ó lè jẹ́ pé òun ni MD àti CEO ó lè láwọn director secretary àbí kó ti ní branch káàkiri tá a mọ̀ pé tó bá dọ́dọ̀ àwọn DSS tó bá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí tùbínùbí police is your friend DSS is your best friend they play police is your friend Nigeria DSS is your best friend tó bá sọ̀rọ̀ ní tùbínùbí gẹ́gẹ́ bí ọ̀rẹ́ wọ́n kàn máa invite ẹni má dé invite àlejò èèyàn á fún lóúnjẹ wọ́n lè fún bóyá kan máa rò mọ̀lá ṣe pé Ìbàdàn ní Fresh FM wà bí olówà ìdàpọ̀ Ìbàdàn náà ni wọ́n lè bá ro àmàlà kán fi gbẹ̀gìrì àtewédú sórí ẹ̀ tó kàn máa dùn mí ni wípé ó lè má lè jògúnfe ó lè má lè jẹ màálù ṣé mo sọ pé ọ̀pọ̀ èèyàn ló máa ń jẹ ẹ̀yin DSS ẹ má súnmọ́ púpọ̀ o kó má fa ọkàn yín yọ ẹ bá ìwà yín ò dáa ṣùgbọ́n mo nífẹ̀ẹ́ yín máa sọ tèmi fún yín tẹ bá lọ yìí tó bá interrogate nínú yín tẹ bá ti ń nọrùn báyìí kẹ máa sún mẹ́yìn ni o tó mọ̀ pé náìsì church mind yìí lẹ máa fi interview ẹ má bá sọ̀rọ̀ bí ọmọlúwàbí ni ẹ̀ ní ṣe nǹkan fún Yorùbáwùyí lórúkọ tèmi o Ọlọ́run Yorùbáwùyí lèmi ń jẹ́ in case you are seeing me for the first time I am the one and only Akalolo of Yorùbá land adáwọn ọ̀lẹ́ Yorùbá ọmọ ìjọmọ lọ yóò lè tí òpè méjì abẹni ọmọ òṣèré pààrọ̀ tó máa pààrọ̀ tí wàá déwájú federal government tó bá tún wá sàn ẹ̀ ní aláwọ̀ aláì ó máa déwájú Elédùmarè o that is to say máa kú bí 99 times 99 times how far how market jẹyàn ẹ bá mi lọ kàn sí tap send app tàbí send owó káàkiri ni láti anywhere tẹ bá wà ẹ máa fi send owó sí Nàìjíríà ẹ lọ wo iye tá à ń ṣe owó ẹ má gbàgbé láti lo
promo code Abiola TTS òun lẹ ń wò yẹn ẹ wá gbé láti lò àkọ́kọ́ ẹ bá kọ́ fẹ́ send o tó bá kọ́kọ́ send kódà kẹ́ send $1 ẹ gba $10 à ń ṣe pound à ń ṣe euro gbogbo owó là ń ṣe ẹ bá gbàgbé o tó mi lè máa kanlẹ̀kùn yàrá yìí pé kẹ́ fún mi lówó kì í fi jẹun o ẹ patronize mi o dẹ̀ni ẹ̀yin tẹ̀ ń wọkọ̀ ẹ̀yin tẹ̀ ń wáyàwó ẹ kàn sí Renis Connect ẹ̀yin tí nǹkan jẹ́ ọlẹ́nu lágọ̀ọ́ ara ẹ kàn sí Renis Reshape wọ́n ní iléeṣẹ́ Nàìjíríà wọ́n ní lamọ́ríkà àti wàá mi bíi náà ẹ fẹ́ gbọ́ ẹnu mi lẹ̀ ń wò ṣé ti tẹ́ tán pọ̀ lórí iṣẹ́ ìṣẹ́ ti ṣíà ẹ̀ ṣé ti tẹ́ lọ́fà like button lórí ẹ̀ abẹ́ẹ̀kan ń wò mí ni you go explain tire no evidence bàbá ó gbọ́dọ̀ dé ọ̀dọ̀ kí lórúkọ ẹ̀ àwọn DSS kọ́ interview ẹ̀ fún wa ẹ ṣé mo dúpẹ́ see you on my next show I love you bye bye ó dàbọ̀.